Ah, ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀. Ìdíje fún Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde. Ìyẹn á rí i pé ní nǹkan bíi bóyá oṣù mélòó kan sẹ́yìn báyìí ń sìn yìí. Ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde. Bàbá gbéṣẹ̀. Bàbá wàjà. Then látìgbà yẹn mo mọ̀ wípé iṣẹ́ ribiribi á ti máa lọ láàrin àwọn afọbajẹ. Pàápàá jùlọ àwọn tó jẹ́ ìdílé àwọn tó ń jọba nílùú Ìjẹ̀bú Òde mímọ̀ pé gbèsè àti máa lọ. Ẹ dẹ̀ rí i pé ká má gbàgbé nígbà kan wà tí eléré kan gbajúgbajà eléré fújì gbajúgbajà Alhaji Wasiu Ayinde tí wọ́n lọ kọ́ ilé kan síjẹ̀bú Òde tí ẹni ilé yẹn kọjá bẹ́ẹ̀ wípé àgbáyamúyamù ilé ni. Ẹ rí i pé àwọn èèyàn sọ ńgbà yẹn wípé ààfin ni Alhaji Wasiu Ayinde lọ kọ́ síjẹ̀bú Òde wípé ààfin ni wípé Alhaji Wasiu Ayinde fẹ́ jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde wípé ààfin ni wọ́n lọ dọ́gbọ́n kọ́ síbẹ̀ yẹn so that tí wọ́n bá jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde yẹn ọba Ìjẹ̀bú Òde tí wọ́n bá jẹ tán pé bẹ́ẹ̀ ni wọ́n máa fi ṣe ààfin gẹ́gẹ́ báwọn yẹn sọ ńgbà yẹn. Ẹ wá rí i pé àwọn tó ń sọ̀rọ̀ ńgbà yẹn náà wọ́n rí kún o tó sọ nísìnyìí wọ́n ti ń ṣe ìgbésẹ̀ láti yan ọba tuntun nílùú Ìjẹ̀bú Òde. Wọ́n wá ní ìdílé fìgbàsùwà bí gankan tí Wasiu Ayinde máa ń pariwo pé òun ti wá yẹn pé ìdílé yẹn gangan ń lọ́kàn láti jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde Fìṣẹ̀gbùà family. Tí n bá rí ìpè ẹ dákun ẹ dáríjì mí, tí n bá wá rí ìpè ẹ ń tẹ́jẹ́ mọ̀lẹ́bí ẹ dáríjì mí, mo fọlọ́mba mo fi bẹ̀ yín. Ẹ wá rí i pé àwọn kan sọ wípé Wasiu ọ̀lẹ́tọ̀ sí wípé Wasiu kì í ṣe òríjínà ọmọ inú ilé Fìṣẹ̀gbùà tó lẹ́tọ̀ọ́ sí láti joyè, àwọn kan ló lẹ́tọ̀ọ́ sí. Ṣùgbọ́n láti rí àṣírí tó ń lọ nípa ìdíje bí àwọn ọmọ ọba bí wọ́n ṣe ń yọjú àwọn tó lẹ́tọ̀ọ́ sí láti jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde bónúkálukú ṣe ń yọjú wá. Ẹ rí i pé igun ni wọ́n wá combine papọ̀ ní wọ́n fi ń pè wọ́n ní Fìṣẹ̀gbùà. Òǹkálukú ní wọ́n ló ní bí òǹkálukú ṣe tò bọ̀ orúkọ yẹn náà fi gbé gbogbo wọn dúró. Ẹ̀gẹ́ta àárín yẹn sìn báyìí. Báwo wá ni àárín yẹn ṣe ń lọ? Ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé? Ṣé wọ́n padà já Wasiu Ayinde kulẹ̀ wípé kò lẹ́tọ̀ọ́ láti jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde, àbí wọ́n fún un níwèé wọ́n padà fún un láàyè láti díje fún Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde? Àwọn mélòó gangan ni wọ́n jọ ń du Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde? Àwọn mélòó? Sáwọn tí wọ́n ń dù ṣé orílẹ̀-èdè yìí wọ́n ń gbé ni àbókè òkun gbogbo wọn ti wá? Àbáwọn kan wá ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí tẹ́ fi ṣe ibùgbé? Àbáwọn kan wá láti ìlú òyìnbó láti rí àṣírí tó ń lọ gangan? Ta ni wọ́n padà mú ipò ní ọ̀jọba Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde? Ètò yìí kọjá bẹ́ẹ̀ o. Kódà mi ní tàn yín bí a ṣe ń gbọ́ àwọn tí wọ́n yọjú bí wọ́n fẹ́ jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde wọ́n ní wọ́n fẹ́ tó 200. Wọ́n ní wọ́n fẹ́ tó 200 igba wípé ọ̀rọ̀ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde yìí kìí ṣe gbẹ́gbẹ́ o, kìí ṣe gbẹ́gbẹ́ débi wípé àwọn mọ́gàjílé gangan ń pariwo wípé àwọn ọ̀fẹ́ àsáwọ̀ nínú àwọn ọmọ ọba tó fẹ́ díje fún Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde tí táwọn kan sọ pé Alhaji Wasiu Ayinde náà ti já tíkẹ́ẹ̀tì rẹ̀ pé àwọn náà fẹ́ díje. Ṣé wọ́n wá gbà Alhaji Wasiu Ayinde láàyè àbí wọ́n gbà wọ́n láàyè? Ṣé wọ́n mú wọn gẹ́gẹ́ bí ọmọ ilé ṣe padà àpúrúfù wọn pọ́ ọmọ ilé ni wọ́n àbí wọn àpúrúfù rẹ̀? Fídíò yìí gangan ìní ọ̀wá fi hàn wá ní ti ń jẹ́ òtítọ́ ní ti ń jẹ́ òdodo. Gbogbo àwọn tó yọjú tí wọ́n fẹ́ jẹ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde mélòó ni wọ́n? Ìgbà wọ́n ṣe screening fún wọn tí àwọn baálé ilé ń pariwo wípé ká má jẹ́ kí àsáwọ̀ wọ̀ ọ́. Kí ni ìtumọ̀ àsáwọ̀? Ẹ rí i pé ńlọ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nípa àjòyè lèmọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́. Ẹ rí i wípé ìgbà wọn padà joyè lèmọ́mọ́ àgbà tán ní wọ́n fi ń sọ wípé kìí sọmọlé lọ́jẹ́ wípé kódà kìí ṣe aráàlú Ògbómọ̀ṣọ́ ni lèmọ́mù tọ́líá gẹ́gẹ́ bí tí àwọn èèyàn ti ń pariwo àlẹ́jẹ́ lè bóòtọ́ wá ní bírọ́ ni wọ́n ní kó fira ẹ̀ hàn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ bíbí ilé mọ̀lẹ́bí Ayílára. Ẹ rí i pọ́lọ̀ tó wà lẹ́nìyẹn làwọn mọ̀lẹ́bí Fìṣẹ̀gbùà tí wọ́n ní ẹ̀tọ́
tí wọ́n láwọn ni ó yí kàn látọgọ́rùn-ún ọdún tó ti kàn wọ́n gbẹ̀yìn. Ọgọ́rùn-ún ọdún sẹ́yìn náà ti jẹ oyè Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde ní fámìlì tiwọn, nígun tiwọn, iná ló ti kàn wọ́n gbẹ̀yìn ọgọ́rùn-ún ọdún sẹ́yìn. Ṣùpọ́ tó yí bìrìbìrì ìsìn kó tó kàn wọ́n sí yìí, kíkàn tó wá kàn wọ́n yìí láti jẹ́ pé kàn fa ẹni tí àwọn tí ó díje kàn fà wọ́n kalẹ̀. Lára àwọn tí ó díje ni ó ti wá yan ẹnìkan nu wọn, ni ó ti mú ẹnìkan wípé ní ọjà Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde tí wọ́n dẹ̀ ń pariwo tẹ́lẹ̀ nìkan jọ sàdéhùn pẹ̀lú ara wọn wípé ẹnikẹ́ni tọ́lọ́mbá ló gbégbá orókè, ẹnikẹ́ni tọ́lọ́mbá ní wọ́n mú, ẹnikẹ́ni tọ́lọ́mbá ní pòun ní ó dé bẹ́ẹ̀ tí ó jẹ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde, àwọn yòókù ò gbọ́dọ̀ takò, wọ́n gbọ́dọ̀ fi ọwọ́ kọ́wọ́ fún ni, wọ́n gbọ́dọ̀ ràn án lọ́wọ́ ní gbogbo ọ̀nà láti fi jẹ́ wípé wọ́n bá ṣèjọba papọ̀. Ọjọ́ táwọn àgbàlagbà ń pariwo dẹ́ àwọn tọ́jú olórí ẹbí dẹ́ ń pàápàá jùlọ àwọn tí ó fẹ́ ṣèdíje yìí gangan náà, àwọn náà ń sọ lọ́kàn lẹ́nu ara wọn wípé ẹnikẹ́ni tó bá débẹ̀ tọ́lọ́mbá ló débẹ̀ pé àwọn ó kún ni, ìṣẹ̀ṣẹ̀ kó jóun o, ìṣẹ̀ṣẹ̀ kó jẹ́ ẹlòmíín láàrin àwọn yìí, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti débẹ̀ káwọn yòókù tí ò débẹ̀ kàn gbárùkù tí kí wọ́n dúró tì tán pátápátá, kí wọ́n bá ṣe iṣẹ́ yẹn láṣeyẹ, kájọ fọwọ́sowọ́ papọ̀, kí wọ́n má dà mọ̀ wípé ẹnìkan ló wọlé ẹnìkan ni ò wọlé. Kọ́mọ́ sí kùn sínú, kọ́mọ́ sí pà ń gbé ẹni lọ sílé ẹjọ́, kọ́mọ́ sí pà ń sọ dìjà, kọ́mọ́ sí wípé bóyá à ń ba ìjọba jẹ́ mọ́ ẹnìkan lọ́wọ́, pé ìgbésẹ̀ ẹnìkan bá ń gbé rere torí pé mi ò ti débẹ̀ kémi máa bàá jẹ́, tàbí ká fi dá ọ̀tẹ̀ sílẹ̀, tàbí kí ẹbí wá pín yẹ́lẹyẹ̀lẹ. Gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ láti fi jẹ́ wípé ẹnikẹ́ni tọ́lọ́mbá kádàrá wípé òní ọjà Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde ó gbọ́dọ̀ jọmọ ojúlówó ọmọ bíbí ọkọ ti Fìṣẹ̀gbùà, ó gbọ́dọ̀ jẹ́ òríjìnà ọmọ ọkọ gangan, tí ò ní jẹ́nu wípé ìgbà wọn bá lọ yàn án tán ni ìjọwà tó bẹ́ sílẹ̀ pé kì í ṣe ojúlówó ni wọ́n fi ń ṣe àgbéyẹ̀wò dáadáa. Wọ́n ní bí wọ́n ṣe pọ̀ tó, wọ́n ti ń gé wọn kù, wọ́n ń gé wọn kù, wọ́n ń fi skírìn gé wọn kù, wàhálà àwọn tó kù sí ojú bíi mélòó kan mọ́. Ǹjẹ́ Wàsíù Àyìndé wà lára wọn àbí Wàsíù Àyìndé ò sí lára wọn? Ṣé wọ́n padà gbé Wàsíù Àyìndé wọlé àbí wọn ò gbá wọlé? Ṣé Wàsíù Àyìndé sọ lẹ́tọ̀ọ́ láti díje fún Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde àbí kò lẹ́tọ̀ọ́? Ṣé Wàsíù Àyìndé gangan sọ lè jẹ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde àbí kò lè jẹ́? Ẹ̀ẹ́dẹ̀rí pé àwọn yẹn ti ń pariwo bọ̀ lẹ́yìn wípé ṣé ilé ńlá láti Wàsíù lọ kọ́ sí Ìjẹ̀bú Òde yẹn tí kì í ṣe pé ààfin lọ́dọọdọ́gbọ́n kọ́? Kọ́dà àwọn kan ń pa láriwo wípé bóyá ń lọ jẹ́ kó close mọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, làwọn kan tó fi ń jà yìí pé kó tó di pé oyetoyè yóò ṣẹlẹ̀ ló ń pẹ̀lú bàbá wa Tinubu ti wá tipẹ́, fóun pẹ̀lú Tinubu pé wọ́n ti wá tipẹ́, ṣé yóò lọ bó ti yẹ kó lọ? Ọjọ́ táwọn èèyàn ń pariwo bọ̀tà àwọn mọ̀lẹ́bí gangan wọn ò dákẹ́, àwọn àgbààgbà nulí ò dákẹ́, wọ́n ń pariwo wípé àwọn ọ̀fẹ́ àsáwọ̀, ìyẹn àkọ́kọ́ ẹ̀ wọlé, àwọn ọ̀fẹ́ àsáwọ̀ àtọ̀, àwọn ò sì fẹ́ kẹ́ni tí èso ọmọ ìdílé kó wá jẹ oyè máwọn lọ́wọ́. Ọjọ́ tí wọ́n ń pariwo. Ṣe parí lineage Ìṣẹ̀gbùà ni gbogbo wa àjókòó yìí bá ṣe bára wa tán àmọ́ bá ń fojú òdì ìwòra wa. Ìdílé Ṣọ̀tẹ̀ èmi ti jáde, ìyá tó bí mi òun ni Alájà Fátímọ̀ Àbíkẹ́ ìyá Súnà Ìjẹ̀bú, ọmọ Aláàjì ìmáàmù ọmọọba Súlè Ṣọ̀tẹ̀ tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí Àgùnṣẹ̀bí bí. We don't know what we're doing. Honestly, I'm not here to campaign or to say anything. Whatever I say, you all know it. But I will repeat myself. It will be better. Èmi ni Ọ̀túnba Engineer Afata Bíṣẹ́gun Arówólò Tuba Ìpùmọ̀ ní Aaron. Afọláṣà Dínà Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú-Land. I'm happy to give you the result, but you do it over. So you show attention to the Àwùjalẹ̀. Anyway, in the fight. Gbogbo ẹ̀ five wà lẹ̀. Ìgbésòkè náà kàn máa kó torí sometimes ọmọ kúrọ ọmọ ti ṣe ẹ má máa tẹ̀lé rumor and lies. Oye orúkọ ti jáde o, oye ìnáwó ìran short list o, oye ìyàwó wọn gbọ́n sí ibẹ̀. Ẹ̀gbọ́n òwò ni ọjọ́ káàbà yóò ti rí àgbè lọ kíá.
they are all rumors. Wọ́n tó àwọn iṣẹ́ ṣe ní wọ́n tó ṣe mistake. Àgbọ̀ yẹn tí ń bọ̀ lẹ́nu fọ́ kéèké kúrò ní àgbọ̀sọ̀ ẹ̀jẹ̀ kéèyàn lọ wájú àìwo èèyàn àìgbọ́gbọ́sọ̀ rẹ̀ ní tíwẹ̀ mi ti wá ìwé dúpẹ́ náà lọ́wọ́. Training tí mo fi ọmọ mi lẹ́rẹ̀ training tí bàbá mi fún wa wọ́n wò ó ti rẹ̀ jọ má ṣe tì rẹ̀ lọ wà ní mọ̀ tó máa wà níwájú àkẹ́ bọ̀dọ̀ yín wo làbẹ́já ṣe báyìí tẹ́lẹ̀ ṣe báyìí ìgbẹ̀yìn lólú ẹ̀ máa wà ọlọ́run ajẹ́ ká máa lọ́wọ́ ẹjọ́ systematically náà à ń ṣe àdéhùn ṣe kẹ́ a ṣe legally tó gbé mo bu púpọ̀ and like litigation wọ́n lè fault náà ṣe àwọn ìwà ní charge sọ́kọ̀ wà náà pé ẹ bá lọ sí eré àrò onígbà so second screening àbá máa ṣe ìyànà báyìí ìyànà 2025 ọba dé how many years how many years ẹ̀wọ̀n fífọ̀ yẹn wọ́n náà tún gbajú lóru àti ìmọ̀kàn bàtà rẹ̀ nì kí àwọn ìkí ló ṣe ní olè gbàgbọ́ ọlọ́wà ó jẹ́ ní sẹ́tìn ọ̀rọ̀ àlàyé sẹ́tìn ọ̀rọ̀ ìyá ẹ̀wọ̀n sẹ́tìn tó fún wa in that agboṣẹ́bí èdè another 100 years time and staff is to produce another ọba lè wà láti ìdọ̀wà ẹ̀mọ́tọ̀ra yìí ní ìdọ̀wà club ló ń ṣe lẹ̀ mo sọ publicly kí dédé rédíò the world kan gbé their clubs their new clubs ìdọ̀wà is Esodogbo local government this is Ìjẹ̀bú-Òde local government the declaration says another will come out from this local government. That is section 4 of the declaration. They don't do need to do it. Wàdà ìlú lání ìwé kọ̀ọ̀kan value rẹ̀. It's documented wọ́n sáyẹ̀. So ẹ̀sọ́ kan yóò palẹ̀. Ọ̀rẹ́ tí wọ́n wá ń ṣe àti tíṣẹ́ tẹ̀lé wọn. Àgbẹ̀ ní kọ̀ọ̀kan jà. A ṣì faction. Or anybody can call the term is faction. But how can you faction in your father house? Ilé báyìí, ilé lọ́bí ẹ̀sìn, wọlé ní ọjọba, gbogbo ala ní ọjọba, ilé ìjọba lórúkú, èyí pẹ́lẹ́ fọ ìwé, èyí faction ní, ṣé ẹ má gbọ́dọ̀ rẹ ní ọjọba, tó di yẹn sí, yẹn tó bọ̀, ẹ má ṣe rẹ̀ ń ṣe lọ. Gbogbo ẹ̀ o ti yé wa oyè ọlọ́run ibi báyìí mo tẹ̀rọ ọmọ wa tí wọ́n bá. But the authority gave Ìjẹ̀bú kingmakers to select an Awùjalẹ̀ Òyì ó wà lọ bí o fẹ́ mú dání wá. Kingmakers shall select a candidate which has been wọ́n ṣe muslim gada adétọ́nà ó wà lọ́rùn. 7 people contested under Anikilaya. Sikiru Káyọ̀dé Adédọ̀nù was selected. SN Akíntọ́lá signed. So but his record is there. So the same thing imagine like nígbà tẹ̀wé lẹ̀. One of you will be selected. Ọdún sí wọn lọ́wọ́. Ọlọ́run ti kọ́ ẹni change. Bákan náà ọmọọba Tádé Ògìdán ó sọ̀rọ̀ ìwúrí ohun ìgbóríyìn fún olórí ẹbí bàbá Adédòkun Ajídàgbà olórí ẹbí Ìfúṣẹ̀gbùà fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe fún ìlọsíwájú ilé náà. Ó sì sọ bákan náà fún gbogbo àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo àwọn ọmọ yìí wípé kí wọ́n má gbọ́ yìí sọ yìí kí wọ́n má fi etí sí gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kí wọ́n má fetí sí rárá wípé kí wọ́n kọjú wọn mọ́ ohun tí wọ́n ń ṣe. Kí gbogbo ọmọ Ìfúṣẹ̀gbùà ṣera wọn ní òṣùṣù ọwọ̀ kí wọ́n múra wọn bí ọ̀kan ṣoṣo kí wọ́n sì gbárùkù ti ara wọn. Kí wọ́n má sọ ọ̀rọ̀ ara wọn lẹ́yìn débi wípé wọ́n ń jẹra wọn ní ẹ̀yìn ẹsẹ̀. Kí wọ́n gbìyànjú láti mú ìṣọ̀kan àti ìlọsíwájú bá ìdílé ẹbí Ìfúṣẹ̀gbùà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ látẹnu ọmọọba Tádé Ògìdán. Nípa àwọn tí olórí ẹbí sọ àkọ́ ìwọ̀n díẹ̀ ètò padà sọ́dọ̀ wọn kábíyèsí. Nítorí ẹ̀sìn sọ̀rọ̀ àkọ́kọ́ sọ nípa ilé yìí àdúgbò lọ́wọ́ bàbá ọlọ́wọ́ tí wọ́n mójútó kíkọ́ ilé yìí. Nítorí ìgbà kan wà tójò bá rọ̀ àwọn máa ń sásádé nìkan ni àwọn máa sún níìsì ìyẹn ò kàn wá mọ́. Àwọn tó ń kọ́ bíbà yìí àwọn tó ń mú owó sílẹ̀ àwọn tó lè supervise
orúkọ gbogbo wọn wà tó ṣe máa publish tó máa announce pé àwọn tó ń ṣe báyìí. a lè ń bí àwọn èèyàn wọ́n yẹn ń fi orúkọ bíbá ìgbowó kọ́má lọ́wọ́ parọ́ fọwọ́ èèyàn kan lábúrò àbí bí kan pé wọ́n ń dá owó kan àwọn tó ń kọ wọn ò complain wọ́n ń kọ lọ ìjọ tó lọ lọ ó ní láti sáré lọ ìwọlé. Our family house will be our family house. Our mothers will be. Mama Louis. I fail him, I tell you can't change. Màmá èèyàn ni màmá ẹ̀ kò bá máa tàkàrà. Tó bá wù ẹ́ kó di bílíọ̀nìà tí màmá ẹ̀ bá tàkàrà màmá ẹ̀ nìyẹn. Wọ́n change màmá. So wọ́n change agbolé. Àlẹ́ ṣe rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ń bí. Kò sí Fúṣẹ̀gbùwà original, kò sí diamond, kò lè sí Fúṣẹ̀gbùwà anything ju Fúṣẹ̀gbùwà. There's nothing like all that. But we are not going to go ní lọ sínú argument with anybody nítorí pé àwa ti wà recognize. A ti wà recognize. Everybody mọ̀. So lágbára Ọlọ́run á jẹ̀bi wa mú. Everybody ti mọ̀ pé ibi báyìí ni ọba ti máa jáde. So àwọn ọba ń fẹ́ kojú sínsìn. Mo kọ́kọ́ kí òtítìyé. Mo fẹ́ bẹ́ẹ̀ a continuous continue olórí ẹbí sọ. We are one. We are one. Anybody inú yín tó bá jẹ ọba lóòrò lè rí kó sọ pé òun mọ̀ mí. So we are one. Ẹ má jẹ́ ká bá wa jẹ́ o. Ẹ má jẹ́ ká castigate ara wa. Ẹ má jẹ́ ká mú èèyàn kan ká sọ pé ẹni báyìí ní ṣe kíní kan. Ẹ jẹ́ ká fẹ́ everybody lẹ̀ kó ṣe tiẹ̀. Ẹ ká fẹ́ everybody lẹ̀. Tó bá ti jẹ́ ọmọ olúlé wa oníráàjì lọ́mọ ọba. Torí yẹn ilé wa lọ́ba ti máa jáde. Ó ní ọjà ògìní kan ṣẹlẹ̀ ọ̀dà ó fi ń gbórúkọ wá sókè náà ni. Táwọn èèyàn bá ń pariwo tó ń sọ oríṣiríṣi ọ̀dà náà ni àdúpẹ́ lọ́wọ́ náà. It is highly impressive the calibre of men seated there. And those who are not even here, tàbí orúkọ wọn. It is very 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 impressive láti inú family wa. Nínú gbogbo ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ń jọba ní Ìjẹ̀bú Òde, Fúṣẹ̀gbùwà ló tóbi jù. Ẹ̀rọ ìlú mọ̀ yẹn, ìkọ́jà ìwé ṣe ń pọ̀ yẹn. Kámi family mi ni wọ́n lè wá ju méjì mẹ́ta tó máa jáde, but ibi tá a ti wá. Family tó tóbi ni wá, family tó pọ̀ ni wá, àwọn kábíyèsí wa tó tóbi nìyí tó bá ti di bẹ́ẹ̀ ìyàwó máa pọ̀, ilé máa tún kún, orúkọ púpọ̀ àtún wọnú family. Because nísìnyí wọ́n sọ pé kí nìkan àwọn tó ti máa àmọ̀bí kábíyèsí ẹ̀fọ́ máa wá jáde ní òun máa fẹ́ ìyàwó 15 billion ní tí ọmọ máa tó 40. Gbogbo àwọn fọ́tì ẹ̀ náà wà nínú list ọmọ ọba lọ́wọ́. Ìsọfún tọjọ́ wájú nìyẹn. So ilé kan wò bẹ́ẹ̀ yẹn pé we are all from the same tree. There is nobody here that is your enemy. It is important in getting voice message here go try to see everybody. Kò sí enemy nínú wa. We once again have to really appreciate olórí ẹbí because if I was not still as sílẹ̀ pẹ̀lú wọn pé mo fojú mi rí. Màá sọ pé tí bàbá bá ṣe dé tí wọ́n ń bínú wọ́n máa pariwo. Èmi ò lè ṣe ó màá ti fi ilẹ̀ tipẹ́tipẹ́ kọ́sọ̀ wàhálà yẹn pọ̀. Náà wàhálà yẹn pọ̀ bí gbọdọ̀ parọ́ fún yín lọ́tún lọ́sì lọ́dọọdúnmọ́ láti lè di ilé yìí mú. Òun la lè ń wò yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ sí ibi tá a wà lẹ́yìn tí a ní àwọn tó jókòó báyìí. Àwọn ti dúpẹ́ lọ́wọ́ ní sáà kábíyèsí sáà. Nǹkan tó wá yà mí lẹ́nu jù ni pé àwọn tó ní interest nínú ọ̀rọ̀ ọba wa yìí láti inú ilé wa yìí náà ṣá ẹ jẹ́ ká fúnra wọn láti wọ́n ẹjọ́ àwọn tó ní interest pọ̀ tó lè ní agbára kò lè sí bó ṣe fẹ́ ṣagbára yẹn tó ilé yìí náà lọ́ba yìí ti máa jáde sọ àdúgbò lọ́wọ́ náà so máa ní wọ́n gbé máìkì fún ọ̀rọ̀ introduce ara wọn briefly
very too much. We just want you to introduce yourself where you come from, just like the way I did it. Orúkọ mi ni Ọmọọba Fẹ́mi Òdùbí. Láti Adébẹ̀rù Àjíbíkì, Ọmọọba Gàdíàrà. Bàbá tèmi ní Ọ̀túnba Súnà. So Súnà lineage náà na trace ní ọ̀dọ̀ Ọba Gàdíàrà ẹ ṣé gan ni. Ṣé àsìkò yìí kí olórí ẹbí àti ẹ̀yin executives gbogbo. Orúkọ mi ni Ọmọọba Ọ̀kẹ́ Owó Ọbáfẹ́mi Olúṣọ̀gá Ìlà Ọmọọba Gàdíàrà. Inú mi dùn gan fún gbogbo nǹkan tó ń gbọ́ lẹ́nu. Ìfẹ́ ni àfi gbogbo wa ìwọ̀n ìyá kan náà ló wá. Ìfẹ́ ni àwọn ẹbí yìí tàbí ń jókòó báyìí. Ìfẹ́ náà ní ká lò ká jẹ dúpẹ́ lọ́wọ́ lórí ẹbí. Á kó wa kẹ̀kẹ́. God bless you. Ẹ ṣé.